ọ̀rọ̀ tá a sọ sà bóyá kí a tún padà sórí ẹ̀ ó sọ wípé àwọn àgbààgbà Yorùbá kan ti gbowó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn ṣẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sà. irú question ló ń bi mí yẹn mo sọ pé ẹgbẹ́ mi ló ṣe protest ní lóyìnbó ní ṣàgbàlagbà lóyìnbó ó lọ béèrè pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice níjọ́ tí wọ́n ti ń ṣe journalist jọ́ ló gbọ́ pé Gani Adams compromise rí tọ́wádìí mi jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba ó gba ìbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí nǹkan tó ń sọ yẹn kò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ torí àgbààgbà Yorùbá wọn máa hate ẹ̀ nǹkan tó ń try láti insinuate gan kò yé wa irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago ibi tó bá fẹ́ pè mí pé kí n wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wàá wá bá mi lé wàá wá ní ààrẹ o mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn o lórí protest o àjọ sọ tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ tí ò bá tásìkò bá ní bàbáyì ṣùgbọ́n orí social media ló ti ń pè mí inú nǹkan bóyá pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí wọ́n wá center sí mi lórí bíbáyìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wá ó dẹ̀ tí wá sọ̀rọ̀ tán ó ti gbé aago kó tiẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ kájọ ṣe kínní o I need assistance o àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000 tá a bá dín ìgbà tiẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ní fún struggle yìí àbí wọ́n lò ní torí àwọn òǹpẹ́ suspect yàn bàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àṣàfù so a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì yín ni o gbogbo àṣírí tó bá wà láàrin yín a mọ̀ àwa lọ sọ fún ìjọba tó bá ti pé òun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bí ìjọba ṣe máa ń ṣe nìyẹn o but mi ò sọ pé òun ṣì rí bẹ́ẹ̀ o but tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí yẹn. mo ní ṣe rántí pé àwọn hoodlums tó ń kidnap yẹn tó ń pa àwọn èèyàn ṣe mọ̀ pé mi mo raise alarm yẹn ṣe rántí ẹ bá follow ẹ up èmi mo raise alarm yẹn èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó ń fi wọnú igbó yẹn tó ń fi arrest àwọn tó ń arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti pump action mẹ́wàá wọ́n dẹ̀ hand over fún area commander bẹ̀ yẹn wọ́n flush wọn àwọn tó ń arrest àwọn tó ń lé padà sí Niger State ní gbóǹbẹ̀ yẹn wọ́n lé wọn dànù after táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni tó ń ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n dé kó wá lọ síbẹ̀ níjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the moral and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà peace pé kó má insult any Yorùbá leader kó o má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination o ní láti bú wọn o ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọgbọ́n pé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so o gbọ́dọ̀ wà very careful ń ṣe pé kó wá torí pé tó bá ti di kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó má jùkú lu àwọn èèyàn anyhow onídàá o àwọn èèyàn tó wà lé òkè òkun ṣe ń gbà ẹgbọ́ tó bá yá tó bá rí pé ó wà constructive ẹni tó fi pàdé ogun náà máa fi pàdé ogun so kó wà careful torí ọmọ wa ni òun ṣe bẹ̀rẹ̀ struggle ni business normal ni ó máa lọ ra mọ́tò máa ń tuta ni ó ṣe wọlé ni ó bá dé náà bá dẹ̀ wọ́n bì kan ó gbọ́dọ̀ gba training wọ́n training ẹ̀gbọ́n ṣe máa ń rudiment jàǹgbara ìgbà míì wà ó tẹ̀ ní sọ̀rọ̀ rárá wà operate tó bá tásìkò kó o sọ̀rọ̀ wà constructive wà dẹ̀ ní point tó bá tásìkò propaganda olórí kọ́ ló máa ń sọ̀rọ̀ ju propaganda spokesman ló máa ń sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tó olórí bá ti ń sọ̀rọ̀ jù ọ̀rẹ́ òní ní weight àwa di theatre á di comedians so bí ọ̀rọ̀ jàǹgbara ṣe rí nìyẹn kì í ṣe nǹkan tẹ́lẹ̀ kan máa celebrate rẹ̀ bí social media bí olórin ó nídìí ọgbọ́n àti òye ó dẹ̀ nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun púpọ̀ sà. mo kàn fẹ́ kí point ibẹ̀ yẹn clear ni